èyí tó ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ àlọ́ ìlú wa. Ṣáájú mi ṣàmọ̀dún ìgbà tó lẹ́nu ìlú pé lọ. Ṣáájú ọmọ ọdẹ náà ṣáájú ọmọ ṣàmọ̀dún. Ẹgbẹ́ mi ṣètọ́jú àwọn àgbọ̀gbọ̀ Adékun George kan aláyọ̀ ń gbé gbogbo ìdè mẹ́bọ̀. Abẹ́tún bí àṣọ ẹ̀kú ìdánwò ọjọ́ bàbá ṣọjọ́ mi bóyá kí lè ń fọ ọba pé ọba ọba ẹ̀ṣẹ̀ ọba kí lè ń fọ ọba pé ọba dọ́kọ̀ Adékun bí. Abẹ́tún bí àṣọ ogun wọn. Kábíyèsí Abọ́ládé gbogbo bí ẹ ti ṣe ń ṣe kò mọ́ wọn nínú. Ọba Abọ́ládé Abdulilah Akanji ẹ̀sọ́ wọn ti gbé. Bọ́lá kìí bẹ́ẹ̀ wọnú lé ẹkùtì òwe ìbò kó sáré orí kàkí ayé ètò ìyá ló ń tọ́ kó sáré àṣà lójúbọ rẹ̀. Wọlé tó fẹ́ wọlé agbọ́n ẹ́límẹ́ǹtì tó dé lómi àgọ́sọ̀ òkú tó sá lọ. Ọba Abọ́ládé ọba àgbọ̀ olùdarí mo sì yí àbí ọmọ dédé ẹ̀kọ́ ẹ̀dá rẹ̀. Alhaja Ganiat Àríkẹ́ Ọmọbọ́láńlé Alhaja Black ìyá olóyè tuntun mojóyè ní Ṣàrà lánàá. Inú mi dẹ̀ dùn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá mi là ń ṣòkú ẹ̀ lénìí. Bàbá àlùbáríkà ló bí mi. Bàbá mi Alhaji Abdulilah Akanji Ọlọ́run tó bá mi forí jì wọ́n. Gbogbo ẹni tó wá bí lénìí mo dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo àwọn ọ̀rẹ́ mi tó torí tèmi dìde all over the world láti London ni láti America ni láti Canada mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Àwọn kan wà tó jẹ́ pé láàárọ̀ iná dé wọn tí ì délé wọn láti airport Ìṣàrà number straight. Ẹ ṣé mo dúpẹ́ bí oníjọra mi lójú o. Mo really appreciate gbogbo yín gan ni àti gbogbo àwọn ọ̀rẹ́ mi tó wà ní Nàìjíríà. In fact gbogbo ẹni tó wà níbí báyìí mo appreciate gbogbo yín pátápátá. Ẹ ṣé mo dúpẹ́. Àwọn àgbàlagbà wa wọ́n á dàgbà wọ́n á darúgbó ọ̀ní ṣánfún. Àwa náà á dẹ̀ dàgbà á darúgbó àní dẹrù wa sọ sí ẹ̀bá ọ̀nà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé lánàá ibi tá ti ń ṣàdúrà bàbá mi Chief Imam ìlú yìí ó fi mí joyè Islam ti gbogbo ìlú. Mo dúpẹ́ lọ́wọ́ Chief Imam, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Muslim tó wà nílùú Ìṣàrà pátápátá tí wọ́n sọ pé ọjọ́ orí mi ṣe kéré tó irú òye ńlá bẹ́yẹn ó tọ́ sí mi. In fact wọ́n tiẹ̀ fún mi ní idea ẹ̀ rárá. So after the prayer ta ṣe tán ti bàbá mi wọ́n kàn dé make announcement yẹn wípé Chief Imam ó máa fi mí joyè. Ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu. So mo dúpẹ́ lọ́wọ́ Chief Imam ìlú yìí, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo Muslim tó wà ní Ìṣàrà, gbogbo ọkùnrin tó wà ń bẹ̀, gbogbo obìnrin tó wà ń bẹ̀, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pátápátá. So pé tó dé wá bá mi ṣòkú bàbá mi lẹ́nu wọ́n ṣe débì báyìí láyọ̀ wọ́n máa padà sílé láyọ̀ wọn ò ní forí bú wọn ò ní fẹsẹ̀ kọ
wọn ò ní pàdé àgbákò. Yàtọ̀ sí yẹn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀rẹ́ mi, mo wá dúpẹ́ lọ́wọ́ wọn náà ló ń lè mi Àṣàbí Àdè olùkú mi gangan torí eléyìí tí mò ń ṣe yìí òun ló ṣètò ẹ̀ tó fi fún mi ní surprise. Ọlọ́run á bá mi ṣàánú ẹ̀, gbogbo àwọn ọmọ ẹ̀ ló máa yàn tó máa yanjú lágbára Ọlọ́run. Gbogbo àwọn ọ̀rẹ́ mi pátápátá gbogbo wọn pátá làwọn ọmọ wọn máa yàn tó máa yanjú. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Bàbá mi Alhaji Abdulilah Akanji Ọlọ́run kó jọ kó bá mi forí jì wọ́n. Bàbá mi ọmọ Ògbókú Àlàsà ti Yọba ọmọ orí adẹ́tù abìwà pẹ̀lẹ́ ọmọ aṣòṣùkárọ̀lá tó bíṣu méjì ègbèje oníṣẹ́ ń ta alábàlóde. Bàbá mi ọmọ láhùn lóyè ọmọ olówó joyè méjì pọ̀ ó tún retí ìkẹta. Bàbá mi ọmọ aṣòṣùkárọ̀lá tó bíṣu méjì ègbèje. Bàbá mi ọmọ jọm ọmọ lẹ́nuà ọmọ oragagbélewùsì Alhaji Abdulilah Akanji Ọlọ́run àforíjì. Mo fẹ́ràn bàbá mi púpọ̀, mo fẹ́ràn bàbá mi gan ni. Àwọn èèyàn máa tí mo ṣe fídíò kan lọ́jọ́ kan mo sọ wípé ìyá méjì ni mo ní torí kò sí nǹkan tí màmá mi lè ṣe fún mi tí bàbá mi ò lè ṣe fún mi tó bá yàtọ̀ sí pé kéèyàn lóyún. Aside that mi ò rí nǹkan náà àbí tí bàbá mi bá máa ṣe better. So I love him so very much. I can't hide it. He's my very close paddy. Tí mo bá yọ ọlọ́ọ̀kan báyìí láti má ìlú kan, bàbá mi á máa sàmí ni. Bàbá mi á máa ní alájà ọmọ alájì. Alájà ọmọ alájì bí bàbá mi ṣe máa sàmí nìyẹn. Kọ́lọ́hun kó jọ kó bá mi kẹ́ bàbá mi, kó bá mi foríjì. Ilé tí bàbá mi fi sílẹ̀ kó má bàjẹ́. Iwájú tí bàbá mi dojúkọ Kọ́lọ́hun jẹ́ kó dáa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn jọ̀mọ́ bàbá mi ní Ṣàrà látòrí tíìmù àwọn bàbá Yédé, àwọn tíìmù Àfà Alábàtà, àwọn gbogbo àwọn àfà ńláńláńlá bẹ́ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Chief Imam ìlú yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo mùsùlùmí tó wà ní Ṣàrà. Mo dúpẹ́ lọ́wọ́ everybody. Abíọ́lá Oríṣìlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ ò ní dojúrú o. Ọmọ dáadáa ní òní jọra ẹ lójú. A máa ṣe dáadáa ní gbogbo àwọn mi. Ó ṣe wù kó ga tó láyé àwọn mi á ga jù ẹ lọ lágbára ọmọ bíi jáyọ̀ sí mi láyé. So mo dúpẹ́ lọ́wọ́ everybody. Màmá mi wà ń bẹ̀ yẹn. Kọ́lọ́n kó túbọ̀ bá mi ṣàánú màmá mi. Kọ́lọ́n jẹ́ kí màmá mi túbọ̀ dàgbà kó túbọ̀ darúgbó. Kọ́lọ́n má pa màmá mi fún mi báyìí o. Ọmọ ọba ni màmá mi nílùú yìí. Kọ́lọ́n kó bá mi ṣàánú. Kọ́lọ́n jẹ́ ká gba àwọn kó túbọ̀ dalẹ̀ dáadáa. Kọ́lọ́n bá mi ṣàánú. Màmá mi náà kí n má rolé apá kan. Ọmọ Igan Lábíà ni màmá mi. Ọmọ Igan ni màmá mi. Ọmọ gbọ́njú agbọ́njú gọ̀hún ọmọ àrò ògèsì tó wọ́n ń so lẹ́ǹkúlẹ̀ ọmọ àrò òkú mi ò jẹ ọmọ taróga ọmọ ọ̀tẹ̀tẹ̀ ọmọ ẹdúgbẹ̀jì ọmọ ọ̀tẹ̀tẹ̀ ọmọ arìn kóye lọ́nà ọmọ ìkọ́kọ̀ ọ̀lẹ́kò ṣe ṣàràrà ó ní wọlé olóòtúmọ́ lẹ́nu ọmọ olóríta márùn ẹ̀kẹfà ní búsí àjèjì ọmọbẹ̀ màmá mi ọmọ yaya bí ìlú Jẹ̀ṣà apẹ́ lóko márùn tí ilé bẹ̀m̀bẹ́ borí ìlú mọ́lẹ̀ ọkọ̀ ló ti oyin màmá mi ọmọ lẹ́ṣí alámùrè oyè ọmọ òmìnirí ní àgàn ọmọ òsúnṣẹ́ arẹ́sẹ̀sùn bàtà ọmọ ajáfírí wọnú agbo ọmọ òtòrò ẹ̀fọ̀n ọmọ lẹ́ṣí alámùrè oyè ni ọmọ àpè náà la olóko àròtì kọ́lọ́n jẹ́ kọjọ́ màmá mi túbọ̀ dalẹ̀ kí màmá kọjọ́ ẹ̀ dalẹ̀ ó ṣe wá wù kọjọ́ wọn dalẹ̀ tó ọlọ́run tí ò fi bàbá mi dààmú wa àti 106 tó fi kú ọlọ́run ò ní fi màmá mi dààmú wa kò sọ́mọ tó lè sọ pé òun bá bàbá mi fọ ẹ̀yìn rí débi kó de pampers ọlọ́run ṣàánú bàbá mi gan ni bàbá mi kú lọ́jọ́ Friday ó sì lọ sí ṣọ́ọ̀bù lọ́jọ́ Wednesday so Thursday wọ́n ní àwọn strong àwọn fẹ́ rest lẹ́nu dédé jumat báyìí ni bàbá mi jáde láyé ó dìde níbi tí ó sùn sí báyìí ó dẹ̀ sneeze bí ìgbà tí wọ́n forí balẹ̀ báyìí ó mú ẹ̀yìn lọlẹ̀ báyìí ẹ̀mí jáde lára ẹ̀mí mo gbà pé bàbá àlùbáríkà ló bí mi ọlọ́run kó bá mi ṣàánú ọlọ́run bá mi ṣàánú gbogbo àwọn ẹ̀gbọ́n mi wà ń bí o látòrí olórí oko bámbàm torí àárín ọmọ ni mo wà mi ò síwájú mi ò kẹ́yìn àwọn àbúrò mi wà ní gbogbo wa pátá la dúpẹ́ lọ́wọ́ gbogbo ìlú yìí pátápátá a dúpẹ́ lọ́wọ́ everybody lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Alhaji Ganiat Àríkẹ́ Ọmọbọ́láńlé Ajá Black ìyá olóyè tuntun arówó ṣàdínì gbogbo ìlú yìí ìyá olóyè tuntun arówó ṣàdínì gbogbo Ṣàrà pátápátá mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ everybody thank you so very much thank you. Abiyamọ lọ́jọ́ pẹ̀lú ló ti máa ṣe é sí.
Ijebu
yọ nínú àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba. Wàkàmọ́ sábà sábúrì Muhammadu sallallahu alayhi wa sallam. Ìyàwó làwọn onímọ̀ lànà wà nínú ọ̀tọ̀ ọ̀bọ̀ ni. Aláwọ̀ ya òṣìṣẹ́ aláwọ̀ ọmọdé. Gbogbo àdúrà mọ́ tí wọ́n ń gbẹ́lẹ́ kalẹ̀ ooo. Mo fọlá ànábì mo ọmọ mo fi kí gbogbo yín. Wàyà rọ̀bì àwòsórí ni wà á nọ síra á sì sára. Ní orúkọ Alhaji Abdulilah Akanji ọmọ Bọ́láńlé, ìní èmi Adékọ́lá Síbọn kí ọ̀gọ́ máa pèdèpèdè. Pòfẹ́sọ̀ ayẹ́kùn sọ ti bẹ láàrin pìrìsẹ́ńtà jákèjádò gbogbo àgbáńlá ayé ẹ̀ṣá ṣẹ̀ka ìgbọ́gbọ́ ẹ̀. Àrẹ̀sà àjèjì ojú ti lálọ́ parí olómi lẹ́gbẹ́ níwájú alágẹ̀ tó bọ̀rọ̀ mi ní mímẹ́jọ iye àrẹ̀sà. Èyí àgbẹ̀ pé sàásù bàbá tiẹ̀ tọrọ falágbé dúdú lẹ́gbọ̀n gbogbo àlàbúrò nílé bàá mi. Níbi táwa yìí inú lẹ́yìn náà tún kú bí agbó bá ní ńlá báyìí. Tọ́bẹ̀ ìgbìmọ̀rẹ́ bo àṣírí tẹ owó pé eléré ńlá báyìí. Nínú òpó tó gbé agboolé orin lónìí late. Alhaji Haruna Ìṣọ̀láwà ẹ̀mọ́jà àtàrà wa. Wọ́n tún wá jẹ́ ògbóǹtarìgì tí wọ́n tún wá jẹ́ lára olórin tọ́kọ́kọ́ tó produce studio ilé-iṣẹ́ tó gbé àwọn orin jáde nínú gbogbo olórin tí ó jẹ́ olórin sákárà. Late Haruna Ìṣọ̀lá wọ́n ní iléeṣẹ́ kan gbà náà àgbà àyàdò ní ẹ̀mọ́ dáútẹ̀. Lẹ́yìn wọn a mọ̀ sọ̀rọ̀ nípa iléeṣẹ́ bàbá wa pásítọ̀ Ebenezer Obey Fábíyì. Àwọn náà níléeṣẹ́ tí gbàwó jáde tó náà kan èèyàn ká bá bí yìí. Àwọn èèyàn lẹ́la ń bẹ lórí ìjókòó. Àwọn èèyàn pàtàkì ń bẹ lórí ìjókòó. Tí wọ́n ti rí di mísíkì nígbà tí ó bí bàbá yìí ni. Àbá sọ pé ẹ rí di mísíkì tí yín láti mú oyún wá. Ẹ sísà ọpọlọ náà ní dọ́bà. Ẹ jẹ́ káwọn step aside náà fún Alhaji Musiliu Haruna Ìṣọ̀lá Babátúndé eégún jọbí kẹ́lẹ́ mọ̀ pé orin bẹ ní àyín. Adékọ́lá Síbọn kí ọ̀gọ́ mọ̀ pèdèpèdè ẹ jẹ́ káwọn step aside. À ń padà bọ̀. Thank you very much. Sílẹ̀ láti gbọ́ àbárí tuntun òye tí ó tún gbédè. Bismillah, Bismillah.